kábíyèsí wàjà bàbá lọ Ajagungbadé wàjà bàbá lọ Ṣọ̀ún ti fọwọ́ kun lélẹ̀ Àwórèlé kábíyèsí wàjà bàbá lọ Ajagungbadé wàjà bàbá lọ Ṣọ̀ún ti fọwọ́ kun lélẹ̀ Àwórèlé. bàbá wárèlé o ọ̀run dẹ̀dẹ̀ fẹ́ ni. ikú bẹ́ṣẹ́ àrùn bẹ́ṣẹ́ o báwo jẹ́ ti kú ikú apani báwo jẹ́ tàrùn àrùn àṣeni kò sí bá ṣe pẹ́ tó nílé ayé o a ó padà jíyìn fàṣẹ̀dá ni ọba wa ọ̀làdùn ni o Oyèwùmí ó dìgbére o bàbá Ṣọ̀ún sùn re. kábíyèsí wàjà bàbá lọ Ajagungbadé wàjà bàbá lọ Ṣọ̀ún ti fọwọ́ kun lélẹ̀ Àwórèlé. bàbá wa ti relé o ọ̀run dẹ̀dẹ̀ fẹ́ ni. Ògbómọ̀ṣọ́ pátá ẹ máa kó ìdèlé o ẹ kú ara fẹ́ra kù ẹ máa kó ìdèlé o kọ́lọ́hún kó dẹ̀lẹ̀ f'Ajagungbadé ọ̀run dẹ̀dẹ̀ kó dẹ̀lẹ̀ f'èèyàn rè. bàbá ọmọ o ẹbí Àkànní ló ń kí wa kú délé o ẹbí Ṣàngódòkun ló ń kí wa kú délé o Dr. Ládẹjọ Àkànní aláṣẹ Àkànní bookshop tó ń bẹ ní Takí náà ní kí n kí wa pẹ̀lú bàbá mi Àràbà tìlú Ògbómọ̀ṣọ́ high chief Ọlágòkè mi pẹ̀lú Fọláṣayọ̀ Àlàmú wọn kí wa kú lédè tí bàbá wa wọn ní kọ́lọ́hún kó dẹ̀lẹ̀ f'èèyàn rè. kábíyèsí wàjà bàbá lọ Ajagungbadé wàjà bàbá lọ Ṣọ̀ún ti fọwọ́ kun lélẹ̀ Àwórèlé. gbogbo ẹ̀yin ọmọ jókì oró ìlú tá a ti jẹ kàkà tó mú kọ́ yangàn o ẹ mọ̀ kú ara fẹ́ra kú bàbá wa ẹ kú lédè kábíyèsí ọba tó tó bí àrò ẹ pọ̀sẹ̀ ní bàbá wa aláyélúwà ọba Ọládùnní Oyèwùmí mi Jímọ̀ Ajagungbadé ẹlẹ́ẹ̀kẹta bàbá Ṣọ̀ún tó wọ̀ kalẹ̀ lọ ikú pa láyéré oko dá òjò pa láàmú ìgboro títí bàbá Ṣọ̀ún lọ láàrin àwọn àkúrìmọ́ o Gàmbàrí jẹ díẹ̀ lóbì adúdúpẹ́ lọ́wọ́ Ọlọ́run ọba ni ọba àjọ kí ayé àṣà kí ọ̀run fún ìgbésí ayé bàbá wa Ṣọ̀ún láyé wa ó ráyé lò ó láyà láyé ó tún bímọ sáyé o àrọ́mọdọ́mọ ilé Ògbómọ̀ṣọ́ ò nígbàgbé rẹ ọba Ọládùnní mi Oyèwùmí o Ajagungbadé ẹlẹ́ẹ̀kẹta bọ́ọ̀dẹ́lẹ̀ òkìlẹ̀ o ọmọ fògbójà Ajagungbadé mi ògbó ní báwọn jà wọn lọ́gbọ́nú náà bá ṣe bí eré lọ́mọ ajílédé bólúwa rẹ̀ ṣe Ajagungbadé olódògbò gẹ̀rí lójú ogun òpó fìrí fòǹjà lálẹ́ Ọládùnní mi ìyá Bàrú ló kú lọ́jọ́ ọjọ́ sí nálà gbọ́dọ̀ sojo bàbá Bàrú ló kú nálà gbọ́dọ̀ sojojo ṣe bí kókó gbẹ̀gìrì ló sọnù ní Bàrú lẹ́ o lásùkúsùkú làdákẹ́kùn o Ajagungbadé ibi apẹ̀rin sí làápẹ̀ lókè lérin ibi apẹ̀fọ̀n sí làápẹ̀ nísàlẹ̀ àfọ̀n nílé bàbá tó gbé bí ọlọ́mọ bàbá Ṣọ̀ún ibi apọ̀rá sí làápẹ̀ nísàlẹ̀ ọ̀rá o bàbá tí lọ́jàkun títí lọ́wọ́ fapọ̀rọ̀ sọ́jà jagun ogun jàjàjàjàjà kókó wọn l'Ógbómọ̀ṣọ́ lérí o lání ọ̀ká nìyí ọmọ alápànìràwé Ajagungbadé mi ọmọ ajópàkẹ́ ní mọ̀já mọ́sẹ̀kùlù mọ́sẹ̀mọ́lẹ̀ lápá o Ọládùnní èkùlù láṣẹ lápá níṣẹ́kùn o lání ọ̀ká ọmọ akéré wọ́pọ̀ ìrìn igbó ló fi dúdú sojú o Ajagungbadé mi èjòlá ló fi kúkú ṣe rọ̀gbọ̀dọ̀ báròde àtọrọ aṣọ báròde àtọrọ ẹ̀wù lání ọ̀ká èní ni mú tọrọ ejò lọ́wọ́ bàbá tẹ̀yìn lání ọ̀ká ọmọ akéré jogun Olúmọ̀ mi nìyí ọmọ àtẹjò rẹjò Ajagungbadé ọmọ bẹ́rù bá ní ọmọ ní tiẹ̀ ìwọ̀fà náà ní tiẹ̀ lọ́nà ọ̀tọ̀ ẹ̀bá kárẹ̀lé akéré sọ̀kun káwárè gbọ́rọ̀ bàbá níbi tí bàbá ti ń kọ́ká wọlé nírùgbùtù nítorí rọ̀gbọ̀dọ̀ ni bàbá yín bímọ tiẹ̀ Ọládùnní mi Ṣọ̀ún Ògbómọ̀ṣọ́ lé Olúmọ̀ mi ní o ọmọ gígùn lè jòógùn ọmọ gbálẹ̀gbálẹ̀ àpá ènìní kẹ́ mọ́ ṣe gbára wé torí kọ́ká lè rí bí yan ni ta ló lè jò láò nílé rí ta ló lágbádá gúdú omi agbala Ọládìọ́ká àgbà òjò lánìí o Ajagungbadé mi bàbá Ṣọ̀ún Ládìọ́ká ọmọ agúnbí ìwé àgògò èjòlá ọmọ adigun ejò Lánìọ́ká ọmọ gbólú ọkà sẹ́bọ àgbà òjòlá ọmọ adigun ejò Ajagungbadé Ọládùnní mi ẹ̀yin lọmọ onígbò lẹ́mọ́lẹ́mọ́ o ọmọ onígbò láfẹ̀láfẹ̀ bó délé òkìlé bó dáhùn ọ̀sọ̀run re mọ́jọ̀kun mọ́jẹ kò lóhun tá máa ń jẹ ládùúlé ọ̀run ni ọmọ bá wọn jẹ gbogbo ẹbí Àkànní pátápátá ẹbí Ṣàngódòkun tí wọ́n ń bẹ lóde Abẹ̀sẹ̀ délé Àkéde l'Ógbómọ̀ṣọ́ lẹ́ o náà ní kí wọ́n forin ṣèdárò bàbá wa His Royal Majesty ọba Ọládùnní Oyèwùmí mi Jímọ̀ Ajagungbadé ẹlẹ́ẹ̀kẹta bàbá Ṣọ̀ún kó dìgbére látòrí Dr. Ọládẹjọ Àkànní mi aláṣẹ Àkànní bookshop tí ń bẹ ní Takí o tó tún kárí ayé pátápátá títí tó fi dórí bàbá mi Àràbà Olúwo t'Ògbómọ̀ṣọ́ pátápátá high chief Ọlágòkè Àkànní Àràbà Olúwo àti Dr. Fọláṣayọ̀ Àlàmú mi ọmọ Àkànní náà ní kí wọ́n forin ṣèdárò bàbá wọn ní gbogbo ọmọ Ògbómọ̀ṣọ́ pátápátá ẹ kú ara fẹ́ra kù ẹni rí tọ́ lọ wọn lẹ́yìn bàbá òní bàjẹ́ láṣẹ Elédùmarè ọba bàbá Ṣọ̀ún ó dìgbére. kábíyèsí wàjà bàbá lọ Ajagungbadé wàjà bàbá lọ Ṣọ̀ún ti fọwọ́ kun lélẹ̀ Àwórèlé.